Hello, ẹ̀yin èèyàn mi oje, ẹ kú iṣẹ́ ení, a kú bó ṣe ń lọ. A gbé ìròyìn ayọ̀ wá fún yín, ìròyìn tuntun tó jẹ́ pé Ọlọ́run ló ṣẹ́gun fún Tádéníkáwò. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ṣẹ́gun. Ọlọ́run tó ń dẹ, ló bẹ nídìí àrò tó ń ṣebẹ̀ nídìí àrò fún Queen Naomi àti ọmọ ẹ̀ Tádéníkáwò. Ó ń bẹ́mbẹ́, kò kúrò nídìí àrò kò yí padà. Ashley náà ni o, ṣé mọ̀ pé a sọ pé wọ́n ní kábíyèsí ní kí àwọn entourage kan bá òun bọ́ńdùlù Ashley lọ jù sínú ṣẹ́ẹ̀mbà ẹ̀. Nígbà tó jẹ́ pé òun àti kábíyèsí ò jọ sọ pé wọ́n fẹ́ lọ sóde. Tó dẹ̀ di dandan tó ní ọ̀fìn orí àfọ̀rùn máa tẹ̀lé kábíyèsí lọ sóde. Tó wá pé kí Naomi ló fẹ́ mú lọ sóde, òun náà máa tẹ̀lé wọn. Kábíyèsí wá ní, ṣé kìí ṣe pé wọ́n ń jẹun lọ́pọ̀lọ̀ ẹ̀, àwọn ń jẹun lágbárí ẹ̀. Èmi àti ẹ plan àti lọ sóde. Ìwọ mọ ibi tí mò ń lọ. Ó ní àfi orí àfọ̀rùn pé kí kábíyèsí, òun máa ń pé kí kábíyèsí mú òun jáde. Bí kábíyèsí ṣe ní kí wọ́n máa bọ́ńdùlẹ̀ kúrò nínú mọ́tò. Torí bí kábíyèsí ṣe bọ́ sínú mọ́tò lòun náà tẹ̀lé. Ó pákòrò sí kábíyèsí. Káwọn entourage tó wá gbé kan tó jù dànù. Wọ́n ní pẹ̀lú bí kábíyèsí ṣe lọ bẹ́ẹ̀. Wọ́n ní ṣe Ashley tó ki mọ́tò mọ́lẹ̀. Ó di Àkúrẹ́ lẹ́lẹ́lẹ́. Wọ́n ní bó ṣe lọ sákúrẹ́. Ó mọ̀ pé kábíyèsí àti Naomi ti jáde. Pé tóun bá délé kábíyèsí, tóun bá délé Naomi, òun ti mọ̀ pé Naomi ti kọjá pẹ̀lú kábíyèsí, wọ́n ti jọ jáde lọ sí òde. Wọ́n ní bó ṣe dẹnu ọ̀nà géètì ló bá kanlẹ̀kùn. Àwọn wo ló wà ní géètì? Security. Wọ́n yọjú. Wọ́n níbi tí security ti yọjú. Before you know it, wọ́n ní Tádéníkáwò dẹ̀ wà ní compound tó ń gbá bọ́ọ̀lù. Bí tó ti ń gbá bọ́ọ̀lù, wọ́n ní Ọlọ́run wá ṣe Gbénró wà nílé. Ìyẹn ẹ̀gbọ́n Naomi. Wọ́n ló wá sọ pé àwọn wo ló ń gbá géètì? Àwọn wo ló ń gbá géètì? Thank God pé security wà. Gbénró náà wà nílé. Wọ́n ní bí ló bá ní Tádéníkáwò. Ní Gbénró wá sọ pé ta ló ń tọ̀ ọ́n? Ta ló ń pe Tádéníkáwò tó ń yọjú? Ó ní kó máa bọ̀ kó wá ṣílẹ̀kùn. Ìyẹn ní kó wá ṣílẹ̀kùn bọ̀. Bí Gbénró kan ṣe já ilẹ̀kùn mọ́ security ní ọwọ́ pé ta ló ń tọ̀ ọ́n tó ń pe Tádéníkáwò tó ní Tádéníkáwò. Wọ́n ní Ọlọ́run ló ní kí Gbénró wà nílé o. Wọ́n ní tí ó bá yẹ pé Tádéníkáwò ti pakòrò sí géètì ó ti fẹ́ jáde. Wọ́n ní security bí Gbénró kan ṣe sọ pé Tádé come back. Ó gbá bọ́ọ̀lù. Ṣé bọ́ọ̀lù ẹ bọ́ síta ni? Kí ló fẹ́ lọ ṣe ń tà? Ó lẹ́nìkan ń pè ò. Ta ló ń pè ò? Bí Gbénró ṣe jáde ni. Ló bá ní kí ló ń ṣẹlẹ̀? Ta ló ń bèèrè? Thank God pé gbogbo wọn náà mọ̀ pé àwọn ọ̀tá Naomi ni. Ó ní kí ló ń wá, kí ló ń bèèrè? Ó ní pé òun kàn kọjá lọ, òun wá ní kó ń yà. Kó ń kàn gbé Tádéníkáwò káwọn lọ sí mall kó lọ ra ice cream fún. Ìyẹn nítorí ó jẹ́ pé ìwọ wá jẹ́ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ àbí ìwọ jẹ́ gẹ́gẹ́ bí family Tádéníkáwò. Wọn ò rẹ́ni ra ice cream fún Tádéníkáwò. Ìwọ ló wá kàn tó wá látòdìndí Ifẹ̀ lọ́hùn tó ló fẹ́ ra ice cream fún Tádéníkáwò ní Àkúrẹ́. Wọ́n ní bí Gbénró ṣe wá ní tó bá pẹ́ kó tó kúrò níbí báyìí. If at all tó wá tẹ̀ fẹ́ ra, ìyá ò sí nílé. Ìyá ẹ̀ ló lè fún ẹ ní permission pé kó mú ọmọ. Ṣé ó ti máa ń mú ọmọ yẹn jáde tẹ́lẹ̀ ni? Pé ó ti fail, ó ti ṣì. Wọ́n ní Ọlọ́run ló ní kí Gbénró wà nílé o. Pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kó ti kidnap ọmọ yẹn tán. Ó ti mú ọmọ yẹn tán. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Ṣùgbọ́n mo mọ̀ pé security ò ní jẹ́ kó ti ẹ̀ mú lọ. Bẹ́ẹ̀ tí pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Gbénró wà nílé.
wọ́n ní Gbénró le Gbénró le wọ́n ní tí wọ́n á ní kí Gbénró bẹ̀rẹ̀ sí ní lù ú pé ó máa fẹ́ lù ú pa á dẹ̀ pariwo lé e lórí ó máa pariwo lé e lórí tó rò mọ́ pé ìwọ àti ìyá ọmọ yìí ẹ̀ wà in good term ó dẹ̀ gbójú gbóyà ọmọ orogún ẹ̀ ó ní òun fẹ́ lọ mú lọ ra kinní fún ti kíni níbo láti bo síbo wọ́n ní ọgbọ́n tó ń dá tẹ́ fẹ́ fi kidnap ọmọ ọlọ́mọ tún nìyẹn wọ́n ní bí ó ṣe lè kíákíá ṣe ni Ashley kó sínú mọ́tò tó dẹ̀ lọ ṣe rí pé Ashley ti ya wèrè ó ti ya orí burúkú à ń jẹ́ bẹ́ẹ̀ kí ni èèyàn sì lè sọ pé kúrò lódìndí Ifẹ̀ lọ́hùn wá sílé onílé onílé ó fún ẹ lọ́mọ ẹ̀ kó gbọ́mọ ẹ̀ lọ sí mall kó lọ ra ice cream wá fún àbí kó ra ice cream fún kó mú fún ọmọ ẹ̀ lọ́mọ ẹ̀ ṣé irú ẹ̀ ṣe é ṣe ni yẹ́ rí pé ó rí pé kò sí ìyá ọmọ yẹn nílé ó máa try gbogbo possible person láti kidnap o wọ́n ní wíwá tó wọ́ fẹ́ kidnap Tádéníkàwò pé exactly nǹkan tó wá ṣe ni ẹ rí i pé ilé ayé yìí ga jù a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò ṣeé ṣe fún wọ́n ní bí Gbénró ṣe pé Ashley ni pé Queen Naomi wọ́n lè Èkó náà lọ sí program yẹn so wọ́n ní bí Ashley bí Queen Naomi ṣe gbọ́ tí Gbénró pé wọ́n ní ṣe ni Ashley Queen Naomi bẹ̀rẹ̀ sí ní panic wọ́n ní kábíyèsí ni ṣùgbọ́n wọ́n sọ pé kò succeed ó dẹ̀ ti wọ mọ́tò ti lọ pé kó dúró pé kò sí problem kéèsì Gbénró ti wà táṣìírí ẹ̀ dẹ̀ tí àṣírí Ashley ti tú pé wọn ò jẹ́ kó mú lọ pé táwọn bá dé àwọn á ṣẹ̀ṣẹ̀ wá fèsì Ashley láti béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tó rán pé kó lọ mú ọmọ ọlọ́mọ kó lọ ra ice cream fún ní Àkúrẹ́ tó fòdìdí kinní lẹ̀ ó ṣàbímọ tiẹ̀ ó fòdìdí Ifẹ̀ lẹ̀ ó wá sàkúrẹ́ ó bímọ tiẹ̀ ìwọ ní kán fún ẹ kó kàn wá bẹ Tádéníkàwò kó tó lè ra ice cream fún ẹ rí i pé ẹni tó ń bẹ́ lórí ni Ashley yẹn èmi ò mọ bó ṣe mú ọ̀rọ̀ Ashley yẹn ní fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ tó yẹ kán tì mọ́lẹ̀ ẹ wo ọ̀rọ̀ apààyàn tó sọ jáde lẹ́nu kán fún ẹ lọ́mọ kékeré ṣé ọ̀rọ̀ yẹn ṣó make sense ní agbárí Ashley ẹ̀yin èèyàn mi mo tún ní kí n fi tó yín létí nǹkan tá a tún gbọ́ nìyẹn ṣé ó bọ́jú mu ṣe fi pé Ashley yẹn pé ó normal kò normal pẹ̀lú gbogbo iṣẹ́ ibi tó ń ṣe gbogbo mẹ́mórì wọ́n ti kó ọpọlọ wọn lọ mẹ́mórì wọn yẹn ti scatter ẹ̀yin èèyàn mi ẹ ṣé jàre bẹ́ẹ̀ ṣe tẹ́tí mo ní a lè rí yẹn gbọ́ ká tó má tó a sọ fún yín ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí tó bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi share kẹ́ bá mi subscribe kẹ́ bá fi tó kù sí comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa bye.